tẹ́sìn bàbá adé àbá ń bẹ̀. Mo mí wípé níbi tí ẹ̀sìn bàbá adé àwa náà ò délé ròyìn. Ṣé bẹ́ẹ̀ ti wo fídíò woman tó sọ̀rọ̀ tó wà lókè? Tẹ́ ẹ̀ bá ti wò ẹ lọ wò lórí platform mi, gbogbo wà ń bẹ̀. Níbi tí ìyá yẹn ti ń béèrè wípé àwọn ṣe ìyàwó, ọkọ àwọn sanwó orí àwọn, bó ṣe ń fẹ́ yàn ló ṣe fi hàn. Wọ́n ló mọ ọmọ kan dání, ọmọ kan tó wá mú fáwọn àwọn béèrè pé bó lọmọ ṣe jẹ́, wọ́n ló ní ọmọ òun ni. Àwọn lọ àwọn sọ fún pásítọ̀, àwọn pásítọ̀ wọn ní káyọ̀ǹdì o. Ẹ̀yìn ìgbà yẹn ló tún kó ọmọ 5 wá. Ẹni yẹn wọ́n nígbà tó kọ́ ọmọ 5 dé, wọ́n lọ́kọ àwọn ò tiẹ̀ sí nílé, àwọn sin alálejò, àwọn ṣe gbogbo ẹ̀. Nígbà tó kọ́ dé wọ́n láwọn béèrè wípé ọmọ 5 yìí àwọn àlejò tán wà kò yá wọn, bó ló ṣe jẹ́. At the end ni woman yẹn get to know wípé ọmọ ọkọ ni. Later ló mọ̀ wípé ọkọ ti fẹ́ ìyàwó 6 àbí ọkọ ti fẹ́ ìyàwó 5 rí, òun lẹ́lẹ́kẹfà. Ó lóun sáà rí pé ńgbà tí àwọn lọ family house, àwọn ẹbí ọkọ ń fojú burúkú na òun. Ó sáà ń béèrè lọ́wọ́ ọkọ pé kí ló dé tán ṣe báyìí ṣe sóhun, ẹ̀mọ́ ọlọ́rọ̀ àbetí dídì. Ó lọ́kàn ní kò mọ̀ wọ ariwo ọjà, ẹni tó ń bá nájà, òun tó ń bá nájà ni kò mọ̀ o. Ó lóun sì ní okay. Ẹ jọ̀ọ́, a rí wípé máa yín ẹ̀tàn ló fi fẹ́ in the first place. Wọ́n wá tún béèrè nù wípé irú kéèsì tọ̀dọ̀ àwọn sáwọn máa make ẹ fún. Ta ló sọ fún yín pé marriage ní í ṣe pẹ̀lú ọ̀run gan-an? Torí òye mi. Ọlọ́run ó mọ béèrè lọ́wọ́ rẹ wípé ọkọ mélòó ló ti fẹ́, ọmọ mélòó ló ti bí. Pásítọ̀ wá dá wọn lóhùn wípé èyí tó bá sanwó orí rẹ̀ nínú gbogbo wọn, ìyàwó àkọ́kọ́ bá jẹ́ ìyàwó àkọ́kọ́ ló bá kọ́kọ́ ṣe, òun ni ìyàwó. Bá jẹ́ ìyàwó ẹ̀kejì ló kọ́kọ́ ṣe, òun ni kinní kan. Tó bá jẹ́ at the end of the day ọkọ tó ń sọ yìí ó ti padà fi hàn lẹ́ o. Ó tún ti lọ mú number 7 o, wọ́n ló gba ṣẹ́ ìránṣẹ́, ìmọ̀ bí tọ́lọ́run pé òun sí ń tiẹ̀. Ó tún ti lọ mú ìyàwó number 7. Nígbà tí ohun tí wọ́n wá sọ tán fi parí ọ̀rọ̀ yẹn, ìyẹn dádì wa ní Olúwa, ó ní wípé wọ́n ní kí woman yẹn lọ find out èyí tó bá kọ́kọ́ ṣe ìyàwó fún nínú wọn. So necessary. Ni mo fi bẹ̀rẹ̀ wípé ibi tẹ́sìn bá bá a dé, àwa náà ò bá ń bẹ̀. Nínú ọ̀rọ̀ tí woman yẹn ń sọ, ṣé ẹ rí pé woman yẹn wà pained. Imagine kan fi ẹ̀tàn fẹ́ yàn. Ìwọ tó ti rò wípé ìwọ kan, ọkọ rẹ̀ kan ni. Ọmọ àkọ́kọ́ I'm very sure woman yóò mọ̀ wípé bóyá ó bí out of wedlock. Kò ní mọ̀ wípé ọkọ ti ní ìyàwó 5 ṣáájú, òun ni number 6. Kò dé mọ̀. Òun dẹ̀ fi ọkọ ní mọ̀ pé à ń fi ọkọ. Àṣé gbogbo wọn family tí ọkọ kọ́ wálé wọn láti wá ṣe ìyàwó, àsún ọ̀rẹ́ ni. Kò sẹ́bí rẹ̀ kankan bẹ̀. Ẹ wo pain yẹn tí woman yẹn ti go through. Àwọn ọmọ tó bí fọ́kọ, òun náà ní tún padà kétà fún wọn o. Ọkọ ò kún wọn lọ o. Ẹ tún wá ní kó lọ mọ́ find out pé kí ni. Téèyàn bá ń rí pain láyé, pain wo ló tún jù bẹ́ẹ̀ lọ? Péèyàn ní ìdojúkọ wo ló tún jù bẹ́ẹ̀ yẹn lọ? Tẹ́ ẹ tún ní kó lọ mọ́ find out. Kí ló fẹ́ find out lé lórí? Ṣé kí ìbànújẹ́ rẹ kó tún fi pọ̀ ni? Because by now tó bá tún find out now, tó rí wípé ó ti ṣe oyìgì fún ọ̀kan tẹ́lẹ̀, ó ti ṣe ìyàwó fún ọ̀kan tẹ́lẹ̀, tó tún rí wípé okay o, òun gangan ni o kì í ṣe ìyàwó. Kí ìbànújẹ́ rẹ ó fi pọ̀ sí ni. Torí finding out yẹn bíi pé ó tún lọ wá ìbànújẹ́ kún ìbànújẹ́ ni. Ojú egbò tó ti ń san tẹ́lẹ̀ yóò tún mú túbọ̀ fi gígùn. Ni find out yẹn lójú tèmi. Èmi rò pé yẹn ò necessary. Kò mọ̀ ẹ̀tàn náà fi fẹ́. Nísìn ńgbà tẹ́ wá ní kó find out pé ọkọ ọlọ́kọ ni, àwọn ọmọ tó ti bí ńkọ́ sàn ọmọ ọlọ́mọ ni, sí ó sọ wọ́n dà àbúrò ni. Sí ó sọ wọ́n di àbúrò ni. Bẹ́lì náà ti sọ, ó ní àwọn èèyàn mi ṣègbé
nítorí pé wọn ò ṣe kíni wọn ṣe rí yóò yà á lẹ́nu. Many of us tó ti yé tá à ń sọ wípé kìrìsìtẹ́nì ni mí, ọmọlẹ́yìn Kristi ni mí, yóò yọ̀ lẹ́nu pé ọmọlẹ́yìn pásítọ̀ rẹ̀ ni o. Kí ni mo sọ? Yóò yọ̀ lẹ́nu pé ọmọlẹ́yìn pásítọ̀ rẹ̀ ni o. Ọmọlẹ́yìn pásítọ̀ rẹ̀ ni o. Because ọ̀rọ̀ yẹn rú mi lójú. In fact, èmi gan, I feel the woman's pain. Kéèyàn jí láàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ kó fi ọkọ kó wò wípé ní am my husband ni, kó mọ̀ pé ìyàwó ti lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wájú. At the end of the day, máa yẹn sọ di single mother ń dá wọn ọmọ tọ́. Ní ìsìn pásítọ̀ ni wípé kó lọ find out bóyá òun gan àlè ni. Tó bá wá jẹ́ pé àlè ni tó find out pé àlè ni, ṣé ẹ lérò pé inú rí ó dùn? Ìbànújẹ́ ò tún kún ìbànújẹ́ fún un. Lẹ́yìn ìbànújẹ́ tó kún ìbànújẹ́ fún yẹn, àwọn ọmọ tó bí sílẹ̀ kí ni ká ti pè wọ́n? Kí ni ká ti pè wọ́n? Mo máa ń sọ dáadáa ní gbogbo ìgbà. This is not a matter of pé bóyá èèyàn ń ṣe pé kíni, no. Kò sí tí ń ṣẹlẹ̀ ní ìsìn tí ò ti ṣẹlẹ̀ rí nínú Bíbélì. If you read your Bible very well. Kò sí tí ń ṣẹlẹ̀ ní ìsìn tí ò ti ṣẹlẹ̀ rí. Kò sí tí ń ṣẹlẹ̀ ní ìsìn tí ò ti ṣẹlẹ̀ rí. Èmi rò pé kò necessary kó tún lọ find out o. Because òun gan ti wá ń sẹ̀. What of tó bá jẹ́ pé àwọn yòókù náà, àwọn náà get to know wípé ẹlẹ́tàn ni máa yí. Àwọn tó wá kó fẹ́ wa, mọ̀ ẹ́ sí family member ńkọ́, àwọn náà fi jápa. Tẹ́ ẹ bá ní òkè àgbà wípé òun gan ni ìṣe ìyàwó, àwọn ọmọ tó ti bí fún ṣé kó lọ pọ́n ni, àbí kó lọ rùn dán sódò, àbí kó sọ àwọn ọmọ yẹn automatically dàbúrò tiẹ̀, àbí kán mọ̀ jẹ́ Sunday máa yẹn mọ́, àbí ẹ mọ̀ try láti answer àwọn question yìí pé okay o. Tá a bá sọ wípé ìwọ tó bóyá ìyàwó kejì àbí ìyàwó kẹta, àbí wọ́n tiẹ̀ fẹ́ yàn, wọ́n fi rọ́ fẹ́ yàn bí eléyìí wípé yìí tí ìfẹ́ yàwó rí tó sì gẹ́tọ̀ dénú ilé tó gẹ́tù lò wípé eléyìí gan ìyàwó ti kúnlé o, tí wọ́n sì ti lọ tó wá padà wá fẹ́ pé dàìfọ́sí ni o, ni ọ wá padà end of pé irọ́ ló pa o. Ọmọ tí wọ́n bá ti bí tẹ bẹ́ẹ̀ ṣe sọ fún wọn wípé òkè o ọkọ ọlọ́kọ náà fẹ́, iná ní kẹ́ ẹ mọ̀ try láti explain wípé àwọn ọmọ tó wà ńlẹ̀ bóyá kọ́ lọ dàn sókun ni, bóyá ọ̀sán wọn ò sì kún ọ lọ ni, bóyá wọn lọ ní ọ sórí àtẹ láti lọ ta ni, bóyá wọn dẹ̀ kún ọ lọ sí ilé ọmọ aláìní ìyá ọmọ aláìní bàbá ni, bóyá wọn sì sún ọ́ dàbúrò tí wọ́n mọ̀ jẹ́ sọ ni mu bàbá wọn ni. Ẹ mọ̀ try láti yànnàná rẹ̀. Torí ọmọ ti tibẹ̀ jáde, mo ò sálè dán ọmọ nù. Torí òye mi o, mo expect pé kán sọ wípé òkè bẹ́ẹ̀ ṣe náà find out wípé ta lọkọ yín kọ́kọ́ ṣe ìyàwó fún, òun gangan ni ìyàwó yẹn. Kán wá sọ wípé àwọn ọmọ tí mo bí, mo expect kí woman yẹn béèrè pé àwọn ọmọ tó ń bí fún ńkọ́, ṣé kò ń lọ kó fún ni, àbí kò ń lọ rù ọ́ dà sókun àbọ́sà? Ẹ jọ̀ọ́, nínú ọ́fíìsì tọ́lọ́run bá pè ń sí, tó bá pẹ́ nìkọ̀ọ̀kan wá sí, ẹ jẹ́ á máa béèrè fún wisdom. Bíbélì gan sọ tó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni kó béèrè, a ó sì fi fún un. Torí ọgbọ́n Ọlọ́run nínú èèyàn ni ó mọ̀ fi dá àwọn question yìí dáadáa o. Ni wọ́n fi dá àwọn question yìí dáadáa o. And don't forget that wípé àwọn tán wà ń ta, a lot of people like us, we sit, we think and rethink. Ṣé bí kíní ìsìyẹ kó lọ tòótọ́ ni? Deep thinker làwa kan, deep thinker ni a. Àárò àtúntún rò. A máa ń rò bí ẹ̀mẹjọ ẹ̀mẹwàá gan gbà mí. Àbí báyìí ló tún yẹ kó ṣe rí. Àbí báyìí ló tún yẹ kó ṣe rí. Ọlájìkẹ́ rí iná. Ẹ bá like, comment, share o. Dàbọ̀.